síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Atorilaye, àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́, dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlé Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé, báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o, kò dúró sójú kan oṣù. Òfúfura ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ntẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gbàbẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan, àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Atorilaye o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lúgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù, bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gèdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o, tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Láwálé. Atorilaye o. Òun sùn ni. Ó wo tẹlifíṣàn ni. Ṣé mọ́mí sí ká má dé bẹ́ẹ̀ mọ́? Ṣé torí pé mọ́mí wa sọ pé ká má dé jẹ mọ́ yàrá ní wo tẹlifíṣàn? Ó dáa kí náà gbé síbẹ̀ fún. Tá bá dé. Tẹ́ bá ti mọ̀ pé ká má wo tẹlifíṣàn ni àfi káyà gbé kúrò ni o. Tẹ́ bá ti mọ̀ ká má gbé kúrò. Ẹ̀ sọ́ lójú wọn. Fíìmù yìí máa le gan o. Ṣọlẹ́ ní Yorùbá mi jàre. Ṣọ̀gbìn ní Sunday gbé super sport. Tòótọ́ ni o. Oníbọ̀lì ni o. Tòótọ́ ni. Ó ti bẹ̀rẹ̀ bọ̀. Wọ́n á máa nà wọ́n ni. Portugal. Wo Ọmọ oró. àwọn olùtẹ̀lé bọ̀ Portugal. Portugal ti Orí lánàá ni pé Portugal. Belgium. Belgium ni wọ́n.
wo Belgium mo máa yan Portugal fún ẹ lẹ́nu bẹ́ẹ̀. Níbi season rẹ̀ wà. Irọ́ ni ẹ lè win. Portugal lẹ́nu bẹ́ẹ̀. Portugal máa ń lẹ̀. Ògo orí ni orí. Orí. Bàtà wa bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo yìí láti bọ́dẹ̀ pẹ́ nìyẹn. Táàbà bẹ́ẹ̀ máa wò. Báwo ló gba kọ́ọ̀pù yẹn? Àwọn Portugal. Àwọn Portugal. Ẹ̀yin ọmọdé yìí máa fẹ́ sọ mí lẹ́nu. Ṣé bí jàta ni mo sọ fún yín pé ẹ gbọ́dọ̀ tán tẹ́lì mọ́nú ilé? Èmi kọ́ máa ń mi ayé làgbé nù. Wọ́n kọ́ ló sọ pé kí n dé sí super sport ká máa wo bọ́ọ̀ ni. Mi ò rí nǹkan. Ṣàgbó ń búgò. Ìgbà tó tán ni. Ẹ̀yin ọmọdé yìí fẹ́ sọ mí dòkúròrò. Kí ló ṣe yín ná? Àbí jẹrin bí ìkọlẹ̀ gbé rìpọ́ọ̀ṣì tó do wálé wá bá mi. Aláìnírònú lẹ́yìn kìíní, aláìnírònú nìyí. Ṣé bí wọ́n yín ló yẹ kẹ́ gbé kẹ́ máa kà ń sìn? Ẹnu ní kí n tán wọn. Lọ́gbọ́n bá inú ẹ sọ̀hún, ṣàgbó tó ń búgò. Mo ti mọ tí máa ṣe fún yín. Gbà tí n bá gé gbogbo wáyà tẹ́lì tó wà nílé, máa máa wò tẹ́ máa máa wò. Mo ní kẹ́ máa kàwé yín. Kí ló ń ṣe yín gan-an? Ẹ dìde bí mo ṣe wò yín yẹn kẹ́ lọ gbéwèé yín kẹ́ máa kà á. Òwú ọmọ iye ara gò. Atorilaye tó bá lọ síwájú. Ẹ pọ́dún mẹ́ta. Àtúntò ṣẹlẹ. Ojú ẹ fún àyè o. Kò tí ẹ fẹ́ gbà rárá. Ọlá yín náà ni mà. Ẹni mo wá rí àǹtí mi o. Friend mi kan wá fi business lọ mi lánàá. Friend pé tí n bá ṣe business yẹn, gẹ́ẹ̀tì máa rí ń bẹ̀ kò ní ṣe kékeré. So ìtorí ẹ̀ mo ṣe wá ní pé kí wọ́n á bá yín. Mo ti ń kọ́ńtì pé mo ti lè rówó ìyànà àti mo jẹ́ kí n lọ sọ́dọ̀ àǹtí mi tó mo ti mọ̀ pé kò sí nǹkan tí mo bá lọ́dọ̀ yín báyìí tẹ́ ẹ̀ ní ṣe fún mi. Ṣé ìwọ ò lówó lọ́wọ́? Kò ṣe pé bóyá mi ì lówó lọ́wọ́, mo sì ní owó lọ́wọ́ bọ̀ tí owó tí mo fẹ́ lò yẹn lọ́dọ̀ tí mo fẹ́ gbà lọ́dọ̀ yẹn 200,000 ni. So màá fi owó ọwọ́ mi kún ajé 700,000 lẹ́yìn. So ìwọ ní 500 lọ́wọ́, máa fi kún. Ṣùgbọ́n ṣé o ti wádìí bísínẹ́sì yẹn dáadáa? Mo ti wádìí dáadáa nà. Ó má lọ jẹ́ àwọn tó máa gbá ẹ tó máa yọ ọ̀sẹ̀ o. Àǹtí mi, èmi ọmọlẹ́wà máa ní, wọ́n á gbá mi, kò jọ. Àbúrò mi, ògbólógbò, mo ti ẹ̀jẹ̀ rí ẹ̀ nù. Ṣé orí owó yẹn máa fún ẹ? Ṣùgbọ́n mi ì fẹ́ kó ṣe bíi tàwọn tàtẹ̀yìnwá o, tó jẹ́ pé àyà àsán. Ṣé orí ọ̀rọ̀ kéèyàn yáwó, kéèyàn máa sọ pé ẹ̀gbọ́n mi kúkú ni bí ìbàdàpadà kò ṣe nǹkan kan, ó ṣe mẹ́wàá. Téèyàn bá yá gbèsè tí ò wá san láyé, tó bá dọ̀run á san o, ó fẹ́ ó kọ̀. Lóòótọ́ ó lè má sọ owó tó máa fi san lọ́rùn, ṣùgbọ́n inú iṣẹ́ rí ẹ̀ náà ti máa yọ o. Bẹ́ẹ̀ wá ní iṣẹ́ rí téèyàn ṣe tó tún máa dọ̀run tó tún máa yọ fi dí gbèsè. Sórí pé ó lágbára díẹ̀. Mo lè wá promise yín lọ́tẹ̀ yìí pé mi ní disappoint mi. Ẹ ti gbọ́. Ok. Ó lọ́rọ̀ kan tèmi bá fẹ́ fi lè tẹ́lẹ̀. Ṣé kò sí? Kó má bàa sí náà ni. Ọ̀rọ̀ lórí skúl àwọn ọmọ mi yẹn. Sórí àwọn ọmọ yẹn bí mo ṣe ń náwó lé wọn lórí tó, wọn ò mọ̀wé, wọn ò fi yìn mí kankan. Kódà mo tún gba tíṣà fún wọn tó ń fún wọn ní extra coaching. Síbẹ̀síbẹ̀ náà pàbó mi gbogbo ìjà sí. Owó ni mo ní kí n fi lò ẹ̀. Bóyá àwọn náà tiẹ̀ tún lè mọ skúl tó tún bẹ́tà ju ìtàn ń lọ. Àwọn skúl wọn ọ̀hún gan-an àkúmọ̀ bóyá wọ́n kàn ń gbowó lọ́wọ́ wa wọn kọ́ wọn ní nǹkan kan ni. Bóyá tó bá lọ sí skúl míì tó yẹ pé tọmọ bá ti wọ ọbẹ̀ báyìí ó máa mọ̀wé bí ìgbà tí yóò jù bẹ́ẹ̀. Ṣé kò sí problem náà sí mi? Ṣé nípa ti skúl ṣòro skúl yẹn? Ẹ má wulẹ̀ change skúl kankan. Tó ti yẹn. Ṣé àpérò ẹ̀yin tẹ́ bá ti lówó lọ́wọ́ báyìí ládùúgbò? Àwọn yẹn máa fẹ́ ń wá àwọn àgbà náà kan tó máa gbé sí ìlà téèyàn máa náwó lé lórí ni. Ẹ̀yin náà ẹ máa ná sẹ̀ síta ni o. Tó ti yẹn bẹ́ẹ̀ yẹn. Ẹ ní jókòó tẹ̀tẹ̀rẹ̀ yàn kí ní jókòó tẹ̀tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe jókòó yìí o. Then mo lọ́dọ̀ bàbá kan tí màá ń lọ. Ọ̀rẹ́ mi kan náà ló introduce ẹ̀ sí mi. Ní alábàmẹ́ta. No, kọ́bọ̀ gbogbo ẹ̀ ní nọ́mbà 16
Ṣé ti mọ̀ bẹ́ẹ̀? Náà kò mọ̀ àdúgbò tó ṣe. Tẹ́ bá ti débẹ̀, ẹ sọ pé nọ́mbà 16 lẹ̀ ń lọ. Pé ń béèrè bàbá Ẹgbẹ̀jì, owó ni kókó. Wọ́n sọ pé àti ò bàbá Òǹdó, ó ti ń bẹ́yàn ni. Tẹ́ bá ti béèrè ẹ̀, kò pé méjì ládùúgbò ni. Kò dẹ́ ìgbà tí tẹ́ bá ti dó ẹ ṣáà explain fún un. Ṣé ti gbọ́? Abẹ́ wá nǹkan ṣe sí. Ẹ má wulẹ̀ change school rárá. Ó ti jẹ́ ń bẹ́yàn. Kódà tó bá ṣe é ṣe léèmí màá débẹ̀ màá mọ̀ bí ṣe máa trace ẹ̀. Tó bá láti débẹ̀ nọ́mbà 16 ń béèrè Ẹgbẹ̀jì owó ni orúkọ ẹ̀. Nọ́mbà 16 ẹ bá ti débẹ̀ sọ̀rọ̀ pé òun ẹ̀ wá bá ti dájú ọmọ láti àbúrò mi kan ló júwe ọ̀rọ̀ ní fún mi nígbà tó rí bí mo ṣe ń ṣe ìdààmú lórí ọ̀rọ̀ iléèwé àwọn ọmọ mi. Ṣé rí àwọn ọmọ mi tí mò ń sọ yìí wọ́n ya olódo ju kí ni dálẹ̀ lọ òdo náà máa ń gbà wálé fún mi lójoojúmọ́. Ṣé tán bá ti ń gbé rìpọ́ọ̀ṣì tí wọ́n dé báyìí bí rẹ́ẹ̀dì ṣe máa sùn lọ́nú ẹ̀rí rẹpẹtẹ ó wá sú mi mo ti ronú kí ni mo fẹ́ ṣe mo tún rò débi wípé bóyá ọmọdé ló kàn tiẹ̀ ń yọ wọ́n lẹ́nu tó rọ́mọ kéékèèké ní gbogbo wọn eré pa ti pọ̀ jù bóyá yẹn ló ń ṣe wọ́n. Gbàtàbúrò mi yẹn ti wá gbà mí mọ̀ràn pé kí n wá sọ́dọ̀ yín mo wá ní kí n tún wá gbìyànjú torí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí èmi ò mọ̀rọ̀ pa o èmi ò nígbàgbọ́ nínú tó ń pè lóògùn. Padà ó dà mọ̀ bí wo wá ẹ́. Tẹ́ ẹ bá wá lè bá mi ṣe tẹ́ ẹ lè bá mi ṣe tó lè débi pé àwọn ọmọ mi mọ ìwé tí ọpọlọ wọn tún jí padà tí làákàyè wọn jí tán tún mọ̀wé padà ẹ gbà pé èmi wúrà ọlá nínú ìlú yìí ọ̀kan ṣoṣo àràbà ni màá jọ yín lójú. Wẹ́dà gbọ́rin ọ̀nà mẹ́rìndínlógún òní ewé iléyè méye ló ti lu dídẹ̀ ló dìlú kábíyèsí ajere àgìyàn líkùn kùn tòmúnú ẹ̀ ṣe kùn ewé ìsìsẹ́ èsùn tó sún yè ṣe èsùn tó gbàgbé wọn díẹ̀ ọba ara kùsùmọ́ komi níyẹn lẹ́mọ̀dé àkóyè àwọn ọmọ ẹ lọ. àṣẹ bàbá. mọ ṣiṣẹ́ méjì kan kó ẹ́ iṣẹ́ nì ẹyọ kan nú ẹ̀ mọ jóun àkàmú fọ́kọ mu ní ìbọ̀dójúmọ́. ọjọ́ méje ó di amúlò ògùn ni ọkẹ́jì kẹ̀ oyin àkàlà oyin ni ìbọ̀dójúmọ́ ni ọjọ́ méje ní àwọn dé amúlò méjèèjì jọ méje ló fi bíbá fi òfin àwọn ọmọdé ní kéré òṣè yìí bá a ṣe kú ẹ dàbá sùn àǹjẹ̀nù akájí wọn dàbá fi dòka kọ́ wọn níwèé àmọ́ ní àwọn amúwé jù wọlé sọ́yìn ká dùbá di ṣe èdè yẹn gbọ́ oníwòfẹ́ náà gbọ́ mọ̀gí ẹ̀dó lọ sí ìlú kọ̀ọ̀kan ò bá ṣe dèmi wá wàlágbó omi ìlú kọ̀ọ̀kan wá onímọ̀ọ́mú ṣe ni dẹ̀bẹ̀ ràn èdè ní nẹ́hún bíṣì yìí wàá rò fi hàn mú àdá àwọn mú là ohun àmì ìjà kéde ní sí wọn òní à ń ṣe rí dùbá tóbi sí ọ̀túnla dó padà wá ìtì àṣìṣe ẹ. ṣé wàá rí bàbá tí ẹ bá fi lè ṣe lóòótọ́ tí àwọn ọmọ mi bá fi mọ̀wé ju Wọlé Ṣóyínká lọ torí Wọlé Ṣóyínká tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àwọn gan-an náà ń pè ní gbòǹgbò ìwé kì í ṣe igi ìwé o gbòǹgbò ẹ̀ gan gidi ọkùnrin yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n lè mọ̀wé ju Wọlé Ṣóyínká lọ màá jọ yín lójú ẹgbà màá rí yín lọ́tùnla. èmi nìkan tán fi dánmẹ́dọ́ lè múwé wo Wọlé Ṣóyínká ní ilé ìdóná ẹgbẹ́ wọn. tó bá lọ síwájú àtún lọ sẹ́yìn ní Atorilaye. ẹ̀dùn náà mo ti ẹ̀rẹ̀ béèrè ìbéèrè kan ìbéèrè láti ìjẹrin ló ti ń gbé nínú ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kí ni dúdú tá a máa pò sínú òkè tá a máa gbé fún mi mo ní ìdájí kí ni ó wà fún àti pé kí nìdí tàbí jẹ́ pé Láwálé kájọ wa mọ̀ yìí. ọmọdé ń ṣe ẹ ṣé ó dùn mọ́ wọ bí àwọn ẹgbẹ́ yín ṣe máa ń fi ẹ ṣe yẹ̀yẹ́. àwọn ló jẹ́ kí n ṣe kínní fún yín torí tó bá ti ṣe tó bá ti rìn tó pé nísìn wàá mọ ìwé tó jẹ́ pé ṣé ó mọ ọkùnrin kan tó máa ń dárúkọ ẹ̀ lórí níìsì gbogbo ìgbà Wọlé Ṣóyínká. wàá tún mọ̀wé jù bẹ́ẹ̀ lọ. màá mọ̀wé jù bẹ́ẹ̀ lọ. mọ́mí kí ló wá dé tàbí ṣe kínní láti ìjọ yìí tó wá jẹ́ pé ìṣẹ̀yẹ wá ṣe ń sìn. ètò ẹ̀ náà mò ń ṣe láti ìjọ yìí ó ṣẹ̀ṣẹ̀ wá ń dòun nísìnyí. ṣé kí wá yọ pé Láwálé wá kájọ wá mú. ìlú ọ̀hún ṣe máa pe Láwálé wá ó dà ṣe ìjọ kan náà bí wà sí Láwálé. ọ̀tọ̀ọ̀tọ̀ náà dẹ̀ bí torí náà kò tí ì lè pe Láwálé ń sìn bá a ṣe ń ṣe yìí a gbọ́dọ̀ ṣe tẹ̀yìn méjèèjì papọ̀ gẹ́gẹ́ wọ́n ṣe ní ká ṣe nìyẹn.
bá ṣe tiẹ̀ tó bá ṣe tó pé tó bá ti ṣe díẹ̀ lẹ́yìn ìgbà yẹn àyẹ̀ṣẹ̀ wá ṣe ti Láwálé náà àgbọ̀dọ̀ ṣe papọ̀ tó ti yé ẹ bẹ́yìn kí wá ṣe pé kò lọ sọ fún Láwálé pé òun kankan ó ti gbọ́ mo gbọ́dọ̀ gbọ́ lẹ́nu mo gbọ́dọ̀ ṣe ìṣàmẹ́ṣàn rẹ̀ tó ti yé ẹ bẹ́yìn. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. This book is conceived out of the desire to make English language both as school and you. This book is confused. Kí ni mí ní gbogbo ilé báyìí nísìn? Kí ni mí ní gbogbo ilé báyìí nísìn? Ṣebí kejì ẹ ló kà fún mi tán nísìn yìí. Oh God, irú nonsense wò lélẹ̀ mi ò láì kí n máa kọ́yàn ṣe kó má máa understand. Ó kàn waste energy mi ni. Wọ́n á ṣe this. Ẹ kú ilé o. Ẹ rà mọ́. Báwo ni? Yes ma. Kú iṣẹ́. Yes ma. Ẹ kú àtàrà. Jàre, báwo ni ṣé wọ́n dẹ̀ ń assimilate dáadáa? Wọ́n try especially Lágbé. Òun try tẹ̀ because mo ti ka iṣẹ́ ẹ̀ fún wọn láti bí àtàárọ̀ tí mo ti kà bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láti bẹ̀rẹ̀ dé the end and again mo tún kà láti bẹ̀rẹ̀ dé half bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo believe pé ó yẹ kán lè pick up from there but ọgbà tí mo gbé fún Lágbé òun try ọgbà tí Láwálé máa ka tiẹ̀ ìkàkùkà ló ń kà láti fi aṣọ yín pé nǹkan tí mo sọ right ẹ jẹ́ kó kà fún. This book is conceived out of the desire to make English language both as school subject and language. This book is convinced or out of in fact ó ti sú mi tí má ní kò sú mi rọ̀ mọ́ pa but bí mo ṣe ń wo yìí kò kàn lè má bá lọ báyìí for long á bẹ́tà bóyá kẹ́ sọ̀rọ̀ ẹ̀ at least bóyá kẹ́ lọ sọ̀rọ̀ pastor or ilé àfà kán bá ṣàdúrà kó lè improve. Ó ṣe ń tí ẹ jàre. Wọ́n máa jó owó yín lásán. Lágbé ma. wọ́ lọ sínú fridge kó lọ mú wáìn kan fún mi níbẹ̀ kó dẹ̀ mú nylon tó máa gbé sínú ẹ̀ kó mú dání. Wọ́n mi ẹ má ṣe ìyọnu mọ́ ẹ jẹ́ kí n máa lọ báyìí mo ti wá òkè. Jẹ́ ń ṣe yọnu. Ẹ ṣe o. Tíwọ náà ń ṣe fún mi ni wọ́n tó bẹ́ẹ̀. Ó ga ọ. Ọ̀rẹ́ ní ìdádúrà ni. Láwálé, kí ni problem ẹ̀ náà? Kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ gan tí mi ò ṣe fún ẹ? Ṣé wọ́n máa la ọpọlọ ẹ wọ́n máa kọ̀wé sí mi? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́ mi. Ọmọ sísítà mi kan náà wà bẹ́yẹn tó jẹ́ pé bó ṣe ń ṣe nìyẹn. Bọ̀ ìgbà tí wọ́n lọ gbàdúrà fún àtàwàdàdúrà gbogbo ẹ̀ ṣẹ́gun. So bó ṣe lù náà nìyẹn. In fact, ó ga lára ẹ o. Ẹ ṣe wọn. Ẹ ṣe wọn. Ẹ ṣe mo dúpẹ́ mà. Okay. Mo fẹ́ máa lọ ṣe jù. Yes. Ó rà Bá bá mi kí lè o. So ẹ take care. Ó dára mà. All right. Ó ṣe gan. Wo Láwálé, ǹdé má bọ̀ ń bí. Ṣé o níbi tọ́rọ̀ ẹbí dúró yìí? Ó ti sú mi. Ní ìní Olúwa ràn mí lọ́wọ́ dé. Ìwọ nìkan ni. Ṣé wá rí tó kù tó máa ṣe fún mi ńsìn ni pé wàá lọ ronú sí iṣẹ́ tó bá máa ṣe. Nítorí pé gbogbo nǹkan tó yẹ kéèyàn ṣe ń pàwé ẹ̀ ni mo ti ṣe fún ẹ. Èmi gan ti wá rí gbangba ní ìsìn wípé ìwé kíkà kò rọ̀ mẹ́lẹ́dà ẹ̀. Dá lọ sùn kó lọ ronú iṣẹ́ tó máa kọ́. Èmi ò jù bẹ́ẹ̀ lọ. Tó bá dẹ̀ ti decide kò jẹ́ mọ̀. O ti gbọ́. Dúró sí tòótọ́ ló fẹ́ kọ́ ṣẹ́ ni. Nǹkan tí mo bá sọ máa wọ. Dúró ní irú iṣẹ́ ògẹ̀ ló fẹ́ kọ́. Màmá ronú sí dọ́là.
Ọlọ́run kọ́ wa mọ́ ṣe. Bí ẹ tẹ wàá ka kíní ìfún ẹ dáadáa kó wà lè yẹ. Ayọ̀ pàwédé bí nǹkan mọ̀. Wọ́n ti ń ká máa lọ níṣẹ́ tí màá kọ́. O wà ní káàmù báyìí. Mo ní kò pàwédé. Ṣé ti gbọ́ náà ni? Ìyá wa, ọ̀dọ̀ yín ni mo wá. Gẹ́gẹ́ bí a ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọláwálé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lérí pé bóyá yóò ṣe freedom. Ẹwẹ́ ni tó jókòó yìí. Ọ̀rẹ́ mi ni. Iṣẹ́ kan náà lè lájọ ń ṣe. So Ọláwálé bá wọn ṣiṣẹ́ kan. Iṣẹ́ yẹn so tẹ́ wọn lọ́rùn gan. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé mo ròyìn rẹ̀ fún yín pé mo mọ̀ ṣẹ́. Ẹ sì mọ̀ pé ní Òṣogbo yìí kò tí ì sọ ní artist wa. Ní wá padà wá sọ́dọ̀ mi pé ètò àwọn ń kọ́ o. Àwọn fẹ́ mú Ọláwálé lọ láàrin bí ọdún kan kó lọ bá wọn ṣiṣẹ́. Wọ́n á sọ fún wọn wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ freedom rẹ̀ yóò ṣe gbà yọ̀ǹda. So mo ní kó jẹ́ ká jọ dọ́dọ̀ yín. Kó fẹnu ara rẹ̀ kó ṣàlàyé. So nǹkan tí mo wá fún náà nìyí. Ẹ ra ọmọ ìyá wa. Ẹ kú tọ́jú ọmọ yìí. Ọlọ́run á jẹ́ kó dàgbà fún yín o. Ṣe rí nígbà tí mo dé ibi iṣẹ́ wọn, inú mi dẹ̀ dùn bí ọmọdé ṣe ń ṣiṣẹ́. Wọ́n á sọ̀rọ̀ lójú ọ̀gá ẹ̀, mo fẹ́ mọ àwọn òbí ẹ̀ tó mo fẹ́ kán yọ̀ǹda ọmọ yìí fún mi. Ẹ jọ̀ọ́ madam, kí ló dé tí ẹ jẹ́ kí ọmọ yìí kó lọ sí ilé ìwé? Ẹ ṣeun, ẹ kú fẹ́ mi, Ọlọ́run á kúkú nífẹ̀ẹ́ yín náà. Ibi ìbéèrè tẹ béèrè yẹn gan-an ni màá ti kọ́kọ́ mọ̀rọ̀ sí. Wíwọ̀n epo àbá ìrówó rà. Bẹ́ẹ̀ ṣe ń wo yẹn, 30,000 ni mò ń san lówó iléèwé ẹnì kọ̀ọ̀kan wọn. Àmọ́ ńgbà tí mo wá wòye títí tí mo rí pé odó lọ́mọ yìí ṣáà ń gbà wálé ṣáá. Torí ọmọ yẹn ó yọ lódò ju Láwálé mà yọ lódò. Nígbà tí mo wá rí i pé ó wá worst débi pé ó wá ń repeat kíláàsì lẹ́ẹ̀mẹ́ta. Mo wá wò pé á bẹ́tà bóyá ń ṣe lẹ́lẹ́dẹ̀ẹ́ òkùnkùn kàwé. N bá ronú sọ̀rọ̀ ẹ̀ pàápàá ni mo ṣe fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́. Ọlọ́run ṣeun. A jẹ́ pé ní ọ̀nà kan wọjà náà nìyẹn. Ohun tí mo wá bá wa gangan sọ́dọ̀ yín kò ní pé ní bí mo sì rí ọmọ yẹn lọ́dọ̀ ọ̀rẹ́ mi, ó jọ ọmọ tó mọ iṣẹ́. Ṣẹ̀dẹ̀rá wa, a ní ṣọ́ọ̀bù sí Èkó, a ní ṣọ́ọ̀bù sí Ìbàdàn, ní Kaduna. Mo wá fẹ́ mu lọ sọ́dọ̀. Ìjọ̀lmọ́ mi á wà níbẹ̀. Kódà mo máa ṣe freedom fún gbogbo iṣẹ́ pàápàá àdẹ́ra gbogbo ẹ̀. Mo máa ní kí n wá sọ fọ́ọ̀rẹ́ mi wá ní ká wá bá yín. Kò burú, ṣe bí ìlọsíwájú ẹ̀ náà ni gbogbo wa kúkú jọ ń wá. Àmọ́ bó ṣe wà yẹn àfúnṣọ́ ni. Àwọn ẹbí tán fà lé mi lọ́wọ́, mo gbọ́dọ̀ fún wọn gbọ́. Mi kàn gbọ́dọ̀ dédé jùlẹ̀ fún yín bẹ́ẹ̀ yẹn kẹ́ máa mú lọ. Ṣe bí ìlọsíwájú ẹ̀ náà lájọ ń wá. Bẹ́ẹ̀ni. So tí n bá ti sọ fún wọn tán ti fi àṣẹ sí, èmi náà yọ̀ǹda. Ó ṣáà ti ṣoríire ní kókó tó wà bẹ́ẹ̀. Ẹ ṣeun gan-an. Ẹ ṣe àdúpẹ́ sà. Tí yín náà dá o. Àmín o. Àwọn ọmọ yín náà ṣe. Àmín o. Ó dàbọ̀. Yes sir. Má bínú pàdé láàyè. Dáàdì. Báwo ni Láwálé? Bí ló ṣe rí lóbi yíyan o? Àwọn iṣẹ́ tá a ṣe, tá a kó travel, tá a send sí abroad, àwọn ìbò ti tẹ́wọ́ gbà o. So wọ́n fẹ́ dé embassy báyìí, pálí ẹ̀ àti pálí mi kò fẹ́ lọ sí ìwọ náà báyìí máa dẹ tó lọ sókè òkun. Amẹ́ríkà. Màá wá wá yìí báyìí, màá wá rí màmá ẹ̀. Má lè wá sí gbogbo àlàyé ẹ̀ fún wọn. Dáàdì, ẹ jọ̀ọ́ ẹ má sọ fún wọn pé òkè òkun là ń lọ tó dé bá sọ fún wọn. Wọ́n sọ pé tó jìnnà kí wọ́n dẹ̀ má yẹ kí n lọ. No, a ò lè ṣe ká má ṣàlàyé fún wọn. A lè ṣe ká má sọ fún wọn. Tí n bá kó níbi tí mò ń lọ, màá gba ilé ọ̀dọ̀ yín wá. Ṣùgbọ́n má wọrí. Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn. Atorilaye o. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní àdúgbò yìí, tá a sì rí akitiyan yín, tí mo sì tún rí pé olóòótọ́ èèyàn ni lórí àwọn ọ̀dọ́
àti àwọn àgbàlagbà sẹ́rí ẹ tó jókòó yìí ẹ̀gbọ́n mi ni. Thank you. London base ni wọ́n wá sọ̀rọ̀ kan fún mi ọ̀rọ̀ tó ń sọ fún mi mo wò pé lágbára wọ́n wò pé ta ni olóòótọ́ èèyàn tí ọ̀rọ̀ tó ń sọ fún mi wọ́n ní àwọn òfẹ́ tí òkúrọ̀ èèyàn wọ́n wò pé ta ni olóòótọ́ èèyàn tó tó lákìtìyàn wọ́n wò pé madam wúrọ̀ lánàá ìdí nìyí tẹ̀fílẹ̀mì àti ọ̀dọ̀ yìí. Thank you, madam. I'm a welder. I've been in London for the past 11 years. Nítorí lè ṣẹlẹ̀ ni pé fọ́dìdì ọdún mọ́kànlá tí mo ti wà ní London, àwọn òyìnbó kan ni wọ́n bá ṣiṣẹ́. A lè discover pé àwọn òyìnbó yìí wọ́n kàn lò wá lásán ni. Sẹ́yìn pé òyìnbó kì í ṣe nǹkan kan, they don't do anything. All they need to do is about to need iṣẹ́ wọn ni pé kán kàn máa give directive. You do this, you go this way, you go the other way. Our black man máa ń lúná káàkiri tí wọ́n máa ń dà káàkiri. Bẹ́ẹ̀ tí sẹ́yìn wa kàn ń ṣe ni kò sí return kan tó reasonable. A tó mẹ́ta lórí kéèsì níta àjọ tàwa ní company yẹn tàwa jókòó pé where do we go from here? Tòrá àlè máa bá báyìí lọ, this is 11 years already. Ṣé bá ṣe máa continue náà lélẹ́yìí? Tóbi dípò lórí àmà tóbi 30, 35, 40 nǹkan níbi iṣẹ́ tí ò ní gain, tí ò ní take this one home tá sì wà níbẹ̀ náà. Ọlọ́dẹ̀ bá mi sí àwọn tá a jọ wà níbẹ̀ yẹn náà ọjọ́ wa understanding dẹ̀ ṣe pàtàkì àwọn òye náà dé àwọn yẹn náà bá a ṣe jókòó nìyẹn kí la lè ṣe. So ní kúkúrú àti gbégbèsè ọlọ́dẹ̀ bá wa ṣe èdè wa ìmọ̀ wá jọ ṣọ̀kan dẹ̀ ó yẹ kí káwá kọrin ẹsẹ̀ wa ká mọ tí à ń ṣe. A dẹ̀ decide pé company yìí o ó yẹ ká bá wọn kínra so that àwọn lè mọ ìtọ́jẹmọ́ ẹ̀tọ́ tiwa tọ́jẹmọ́ èrè tiwa àá lè gbà kúrò níbẹ̀ lójú ọjọ́ tó ipá náà tún fi lórí ọ̀fẹ́ àti wúlò fúnra wa tàbá dé àyè wa láti jókòó. And owó tó dẹ̀ lórúkọ ní kíní ìwà involve torí èmi gan bí mo ṣe jókòó yìí 2 billion naira ní tó máa jẹ́ share mi. So ìgbà tí mo wá ṣàlàyé fún yẹn pé owó tó rí báyìí mo gbọ́dọ̀ ní ẹni tí á ní strong base ní country tí mo lè fẹ̀yìntì torí owó yẹn tí a bá ti kílíkì lọ́hùn a máa send láti London sí Nàìjíríà ní dollars náà dẹ̀ máa send. So tí wọ́n ti send yẹn báǹkì tí owó yẹn gbọ́dọ̀ láǹdì sí wọ́n gbọ́dọ̀ jẹ́ àkáǹtì tí wọ́n máa láǹdì sí wọ́n gbọ́dọ̀ jẹ́ tí ó jẹ́ pé àkáǹtì yẹn tó ní strong base. Bí tí mo ti á ní ìṣòro yẹn tí mo ti ń sọ fún àbúrò mi pé tó ta ló mọ̀ tí èèyàn lè fi irú business yìí lọ tó jẹ́ ni tó strong tó dẹ̀ lóòótọ́ tó bá máa jẹ́ muslim á jẹ́ mùsùlùmí tóòótọ́ tó bá dẹ̀ máa jẹ́ christian á jẹ́ christian ní tóòótọ́ tí èsè pé ẹni tí kàn gbé bible kiri sá tí á jẹ́ ni tá níbẹ̀rù Ọlọ́run lọ́kàn. èyí pé bàmọ́ bá dé èdè ò ní yàtọ̀ ṣẹ̀pẹ́ gbà mí bẹ̀ tí a máa ti sẹ́ndì owó sínú àkáǹtì mẹ́rin bí a kàn kọjú sẹ́yìn ní tí owó tí ìjẹba ti dé á lóhùn ọ̀mẹ́ni ẹrí wọn ò ṣe kíní kan náà. So ó dẹ̀ wáá tú sí ọlẹ́nìkan tí àwọn finú tán ládùúgbò tí gbogbo àwọn èèyàn mọ̀ pé madam wúràọlá ọjà kò burú nsọ ń bẹ̀ ìdí tá a fi wà nù. Inú mi dẹ̀ wá dọ̀ pé bí mo ṣe wọnú ilé gan-an bó ṣe ní máa bá yín náà mo bá yín èèyàn gbọ́dọ̀ rírú yín lọ́bẹ̀ kó pọ̀ wọn ọ̀rẹ́ máa jẹun. Ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí báńkì ò tiẹ̀ ní nígboyà ti béèrè pé ìsìnkínisẹ́ kílẹ̀ ń ṣe tẹ́ fi ní nǹkan bíi that so much lákàntì yín ọkàn mi ẹ̀sẹ̀ balẹ̀ ni 2 billion naira. Tó yẹ bá kàn ti dé inú àkáǹtì yín ní Nàìjíríà bí báyìí honestly 10% ni ti yín níbẹ̀. 10% ní share yín. 10%. Báwa ṣe máa ń ṣe díì nìyẹn. Irú yẹn pé ọ̀rọ̀ tó wà ń tàn sí is the matter of give and take. Tí wọ́n bá ti fẹ́ lọ bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ dùn kankan síwájú. Tó bá ti dé àkáǹtì yín tí bá ti padà dé sí Nàìjíríà 10% ni wọ́n máa jẹ́ share ti yín. Yẹn ni kí n wá ṣàlàyé fún yín. Ṣé ẹ dẹ̀ rò pé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ yìí òótọ́ lẹ̀ ń sọ? Honestly speaking, a ti make headway. So ti yẹn sìn kìí sìn kankan tá a lè máa tún
debate àbí tá a lè máa contemplate pé bóyá àbí ọmọ máa come to reality àbí ọmọ máa true àbí kò ní true àti make headway tó yẹ pé green light ti wà níwájú. ẹ̀dẹ̀ mi pé tí mo bá lè assist yín lórí ọ̀rọ̀ owó yẹn 10% tèmi yẹn ó máa click. It's not negotiable 10% yẹn ni the whole 10% for you kì í ṣe pátá fẹsẹ̀ máa debate. Okay then. That's It's a deal. Thank you very much. Ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ nìyẹn. Ṣé wá nígbà tí a ti arrive sí conclusion kan sìn. Ẹ ṣé gan madam. Nǹkan kan tí màá fẹ́ kẹ́ ẹ ṣe fún mi gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ ń sìn ni pé màá láìkí kí ẹ jẹ́ kí a mọ̀lẹ̀ torí black ní mí ní tòótọ́ ìwọ̀nba trust díẹ̀ ni mo ní lórí black mo sorry tó yẹ pé àwọn òyìnbó ni òkè ń change ní tiwọn sábàlẹ̀ àwọn ń lọ báyìí wọ́n ń lọ tiwọn nìyẹn bẹ̀tẹ̀ àwọn èèyàn mo ti bá àwọn èèyàn wá make a deal bí ọ̀kan àbẹ́ méjì sẹ́yìn tó yẹ pé reverse is the case so mi ò doubt yín o but then ká má fi gbòsè gbolé ká má fi dá oúnjẹ kọjá tí a bá jọ jókòó tá a múlẹ̀ one kind èèyàn tó fi mí lọ́kàn balẹ̀ aládẹ́fẹ̀ yẹn náà lọ́kàn balẹ̀ pé 10% yín wà intact. Ok tó bá jẹ́ pé ká múlẹ̀ yẹn ló máa mú ọkàn yín balẹ̀ sí mi kò sí problem ṣùgbọ́n mi mọ̀ pé mi ò lè dalẹ̀ ṣá ẹ̀yin ni kẹ́ má dalẹ̀ tó bá wù yín ẹ lè já ṣe lọ́dọ̀ yín tó bá wù yín ẹ lè já ṣe lọ́dọ̀ mi èmi tiẹ̀ mọ̀ bàbá kan tó yẹ pé ó gbóná bí àpáàrà ni ẹgbẹ̀jì owó ni kókó là ń pè tó bá dàjẹ́ pé ọ̀dọ̀ yín náà lẹ fẹ́ ká lọ through kò sí problem. Ẹ ṣe madam ọkàn mi tiẹ̀ ti balẹ̀ kò síbi tí tá a lọ tí kò dáa in fact ọ̀dọ̀ yẹn gan máa láìka lọ ọ̀dọ̀ yín so tá a máa ṣe ń sìn ní pé tó bá dìrọ̀lẹ́ máa tún padà wá so àdéhùn á lè jọ lọ sí ibi tẹ́ ẹ sọ yẹn ká kàn ṣe under 5, 6, 7 minutes ládé ẹ̀ kúrò níbẹ̀. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Hello. Hello ma. Ẹ jọ̀ọ́ ṣé madam Wúrọ̀lá ni mo bá sọ̀rọ̀ yẹn. Ta ló ń sọ̀rọ̀? Àwẹ̀dá láti London. Ok, Mr. Àwẹ̀dá. Ẹ ṣé gan ma. Yes ma. Ẹ ṣeun ọjọ́ ma. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé ó pẹ́ díẹ̀ kí n tó pè yín. Issue kan ló ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa pẹ̀lú tí mo wá bá yín sọ ní Nàìjíríà níjọ́sí. Now àwọn agbẹ̀yìnbẹ̀bọjẹ́ kan ni wọ́n kàn ń lọ káàkiri láti indict wa débi pé wọ́n ti gbé ẹjọ́ yẹn gan wọ́n ti gbé lọ sí court láti nǹkan bí ìjẹrin lọ́ọ̀yà wa wá surcharge wa ní 100 million àwa mẹ́tẹ̀ẹ̀ta ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé 100 million ó jẹ́ 35 million ẹnì kọ̀ọ̀kan àwọn méjì mi yòókù wọ́n ti rí 35 million tiwọn ẹnì kọ̀ọ̀kan wọn tó ti ṣe 70 million náà ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí rally crown káàkiri tí mò ń wáwó yẹn mo pe brọ́dà mi ní Nàìjíríà ló wá ní kí n wo àkáǹtì òun kan ní London ìyíkẹ́ èlò lọ́wọ́ à ń bẹ̀ 15 million lásán lọ́kàn wà ń bẹ̀ sọ wá sẹ́ǹdì káàdì sí mi mo fi ti withdraw 15 million yẹn ó wá kù just 20 million tó wò tèmi fi máa pé mo ní bóyá mo lè kí n sọ fún yín bóyá mo lè rí ìrànlọ́wọ́ yẹn látọ̀dọ̀ yín mà then ọ̀túnla ní another sitting again tá a bá dẹ̀ ti sọ̀rọ̀ yẹn tí court tó bá ti kọjá lọ by next week mo máa san owó yẹn sínú àkáǹtì yín ní Nàìjíríà tó yẹn bá dẹ̀ ti dọ́dọ̀ yín mà ẹ̀ kọ́kọ́ clear 20 million tẹ́ bá yá mi ń sìn yẹn
tí ò dẹ̀ tún affect 10% tá a jọ sọ nígbà tí mo wá sí Nàìjíríà níjọ́sí. Ó ga o. Ṣé ẹ dẹ̀ rò pé kò sí foul play kankan nínú díì yẹn bẹ́ẹ̀ yẹn? No ma. Tó bá jẹ́ pé foul play wà ń bẹ̀. Anyway mi ò tiẹ̀ ní involve ara mi nínú ẹ̀. Ṣé mọ̀ pé reward gbọ́dọ̀ máa gbé deals tó máa dẹ́ǹtì méjì tí yín gbọ́dọ̀ máa gbé káàkiri gbọ́dọ̀ fi ẹ̀rẹ̀ yíyín lára pẹ̀lú orúkọ tẹ́ ti ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn. Okay then, but account number wo la máa san owó yẹn sí? Ẹ ṣe màmá bi lọ́ọ̀yà mi màá béèrè account number yẹn lọ́wọ́ lọ́ọ̀yà mi tí ó bá ti fún mi ní nọ́mbà yẹn màá wá text ẹ̀ sí yín. Ó dàbọ̀. Thank you ma. Wà á dọ̀wọ́ ẹ̀ wọ̀ lọ́hùn. Ọlọ́run má jẹ́ kéèyàn bọ́ ha ò ní. Ọlámiwálé. Káàbọ̀ ọkọ mi. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣọ́dún méjì tí a pé náà nìyẹn. Ọlọ́run ò ṣeun o. Kò dẹ̀ máa wò ó ìgbà tí ọkùnrin yẹn padà wá ń jọ́sí tó ní pẹ́pẹ́sẹ́ òun tún fẹ́ iṣẹ́ àwọn ń kọ́ o ó fẹ́ gbà wọ́n lọ sílùú òyìnbó òun àti ẹ̀ làwọn dẹ̀ jọ ń lọ o. Ẹ̀rù bà mí o. Mo ní ǹjẹ́ mi ní dá ọmọdé padà fáwọn ẹbí báyìí ṣùgbọ́n mo kàn tún fọkàn kan sọ pé ó dá kò burú. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mọ́mí ọpẹ́ ló yẹ sẹ́rí mi gangan tí wọ́n bá sọ fún mi pé màá lọ sílùú òyìnbó má jiyàn ṣebí mi náà ní lónìí mi kàwé iṣẹ́ ọwọ́ ni mò ń ṣe kò dẹ̀ gbé lọ sílùú òyìnbó ara ṣe ọwọ́ mi tí mo ṣe náà nìyí a dẹ̀ dúpẹ́ fọlọ́n pé agbedé lóyìnbó àwọn òyìnbó tẹ́wọ́ gba iṣẹ́ wa bí wọ́n ṣe gba tẹ̀mí nìyẹn. Ọlọ́run máa ṣe ń gbà náà o. Nìyẹn ẹ wọlé o. Láti International Bank. Ṣé kò sí? Kò sí problem. A kàn ní ká wá notify yín pé a máa place auction lórí ilé yìí ní ọ̀túnla. Yes. Auction àbí kí lẹ pè? Ẹ ti gbàgbé ni. Madam, nǹkan tá a wá sọ fún yín ní Ó dàbọ̀. Ẹ wá! Ẹ ti ẹ̀ wá náà. Ẹ dé ti ẹ̀ wá náà. Ìwọ Ọlọ́run. Ṣé pé wọ́n á ta ilé ìmọ̀ mi lórí ṣá? Mo ti gbé. Èmi bá mi po. Mo ti dáhùn. Kí ló ṣẹlẹ̀ mọ́ mi? Mo ṣe bísínẹ́sì ni o. Àwọn olórí burúkú kan náà wọlé wá bá mi o. Náà ní kí n wá ṣe bísínẹ́sì o. Oye ní kí n wá tọwọ́ bọ nǹkan tágbára mi ò ká nìyẹn o. Mo ṣàjẹ gbèsè 20 million ní bísínẹ́sì tí mo ṣe. 5 million ni mo yá lọ́wọ́ báǹkì ń bẹ̀. Òun náà fẹ́ ti torí ẹ̀ ta lé mọ́ mi lórí báyìí. Mo ti dáhùn o. Báwo mo ṣe fẹ́ ṣe é? Mọ́mí, báwo lẹ́yìn náà ṣe lè bá àwọn kẹtẹ́ ẹ̀ mọ̀ dá business papọ̀ and business yẹn ó tó bí èlò.
30 million ni. ṣe ìjọ ìtún sọ fún mi pé mo lò ní ìgbà tí mo jọ mo bẹ́ẹ̀ ra àwọn kankan bọ̀ tó jẹ́ pé tẹ́yìngà bá rí báyìí ẹni eléyìí kan lè but 50,000 mo ra nǹkan yẹn but 70,000 mo fẹ́ tà fún yín o. ní wàá ta kí ni fẹ́ gbọ̀n 70,000 àbí o ṣàfẹ́ máa dé ẹ̀gbọ́n ẹ̀ mọ́lẹ̀ ṣá o fẹ́ sọ 200,000 yẹn o fẹ́ sọ di kùmọ̀kùmọ̀ mọ́ mi lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé tí mi bá bẹ́ẹ̀ fi 200 yẹn tí mi bá fi kún owó ọjà yẹn ṣé wàá lè lọ sọ́jà náà. àǹtí mi ṣé mo wá rí nǹkan tó máa fi tì mí nílé bá yẹn rà nù ṣe ní nǹkan yẹn 50,000 tí mo pè yẹn ẹ máa fi kún o àmọ́ tẹ́yìn gan bá ti wá rí nǹkan yẹn gan ẹ mọ̀ pé wọ́ọ̀tì ju 70,000 tí mo pè fún yín lọ. ó dáa bó tiẹ̀ jẹ́ pé 50,000 ló wù mí lọ́kàn láti san tẹ́lẹ̀ ṣáà jẹ́ kí n ṣì rí nǹkan ọ̀hún náà kí n tó mọ̀ bóyá màá fowó kún tàbí mi fún. ṣùgbọ́n ṣó mọ̀ pé èmi gan fẹ́ jáde lòdì yẹn mo fẹ́ lọ sọ́dọ̀ bàbá yẹn ó tiẹ̀ ti wá da àjọ débẹ̀ òní ló sọ pé ṣé àwọn ààrẹ dìbò kí n wá gbà. òkè ti lọ bẹ tẹ́lẹ̀ àbí. mo ti lọ in fact bó ṣe ròyìn bàbá yẹn gẹ́lẹ́ kódà mo tún bá jù bẹ́ẹ̀ lọ ó ní níbi tó sọ̀rọ̀ dé ó ní àwọn ọmọ mi nígbà tán bá lo iṣẹ́ yẹn tán ó ní wọ́n á mọ̀wé kọjá Wọlé Ṣóyínká. àǹtí mi ẹ tó ń bẹ̀rẹ̀ Wọlé Ṣóyínká wẹ́ àdúrà náà ló ń gbà lọ́nà àdéjẹ́ kádùrà yẹn kó gbàdélé. tí n bá ti gbàdé kí n wá lò fáwọn ọmọ yẹn kọ́ ló ń jẹ́ kówó mi fún un. àwọn wo lẹ fẹ́ lò fún. àwọn ọmọ mi wo ló tún mọ̀ làgbé àbúrò ẹ̀ àti Ọláwálé tí mo mú sọ́dọ̀. àǹtí mi ayé òṣèré ògbó kan tẹ́ ẹ̀ ṣe yìí mọ́ náà ṣé ìpè tí ní bá ń jó ni tó ń jọ mẹ́rin tárẹ̀ ní báyìí làkọ́ máa ń gbọ̀n ni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan tẹ́wọ̀n fún yín lẹ́nu ṣé téèyàn bá lọ sọ́dọ̀ àwọn babaláwo téèyàn bá fẹ́ ṣe nǹkan fáwọn ọmọ méjì at times tẹ́ bá lo wọn kan yẹn fún wọn papọ̀ lẹ́ẹ̀kan náà ẹnìkan ló máa ń gbé náà òkèlè kò lè gbọ́n méjèèjì papọ̀ kò tẹ́ bá mú nǹkan kan yẹn wálé sí tẹ́ bá kò lọ fún ọmọ yín náà tó bá ṣiṣẹ́ ẹ ṣe wàá lò fún kejì yẹn náà. ok mo ti gbọ́ mo gbọ́ ohun tó sọ ṣáàjẹ́ ká ṣì máa lọ ní. tá a bá kò lọ àwa lọ wo ewu tó fẹ́ fi. àti wàá gbọ́ owó tí mo fi odidi ọdún méjì pa nílùú òyìnbó 5 million naira péré bẹ́ẹ̀ owó tí ìyá ẹ náà sì jẹ ní gbèsè 5 million naira péré náà mọ̀ ni àti wàá gbọ́ pé 5 million naira tí mo rò pé kí dé Nàìjíríà kí wá settle down lórí ẹ dúró ṣé ìyìn wàá fi san gbèsè ni kí wọ́n bá gbálé lọ́wọ́ ìyá ẹ̀ àbí kí ni mo fẹ́ ṣe.